Ẹ jẹ́ kí n tún máa kí wa wípé a kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. A tún ti dé níbi tí a ti máa ṣe àtúpalẹ̀ àti àtúngbéyẹ̀wò àwọn kókó inú ìròyìn eléyìí tó jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa. Láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Vanguard, ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà lánàá òde òní yìí ló mà tún sọ òkú ọ̀rọ̀ kan jáde o. Ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ yìí ni wọ́n ti fi kọ́ ọ̀gágun ajagun-fẹ̀yìntì Abdulsalam Abubakar tóun náà ti fìgbà kan jẹ́ olórí orílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ ìṣèjọba ológun ni wọ́n ti fi kọ́ ọ lọ́rùn wípé lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ló yọ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kúrò nínú gbèsè kan àti nínú owó tùlùtùlù kan tó jẹ́ ká jẹ àǹfààní rẹ̀ náà ló mà jẹ́ kí á jẹ àǹfààní rẹ̀ o. Wípé $280 million òun náà ni Abdulsalam Abubakar ní ò bá jẹ́ kí á pàdánù bí ìbá ṣe lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run. Nígbà tí olóyè Ọbásanjọ́ tí wọ́n ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkànsíraẹni nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa lo fóònù ìléwọ́ tá a fẹ́ gbé àwọn ti land phone tá a fẹ́ gbé jù sílẹ̀. Òun náà ni wọ́n sọ wípé àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe àgbékalẹ̀ àwọn ilé-iṣẹ́ lọ́tùn àti lósìn láti lè mọ àwọn tí wọn yóò gbé iṣẹ́ ọ̀hún náà fún. Ní Abdulsalam wá bá àwọn wípé káwọn gbé iṣẹ́ ọ̀hún náà fún ọ̀rẹ́ rẹ̀ tí yóò sì fún wọn ní $3 million. Náà wọ́n sì wò pé owó yìí ò wá kéré ní ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló bá ní kí wọ́n gbé iṣẹ́ ọ̀hún kí wọ́n gbé síta kó sì kéde rẹ̀ tọpolongo rẹ̀ pé ẹni tí owó rẹ̀ bá pọ̀jù gẹ́gẹ́ bí àwọn tó fẹ́ gbé iṣẹ́ ọ̀hún náà wá ó ní wọn yóò gbà láàyè lórílẹ̀‐èdè Nàìjíríà. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ni owó tó wọlé ló bá jẹ́ $280 million ní ààrẹ tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló wá ní ṣé ẹ rí wípé lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ló gba orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ Abdulsalam bí ìbá ṣe bẹ́ẹ̀ $3 million náà ni kò bá fi lọ̀ wá o tí kò bá sì jẹ́ pé wọ́n pàdánù irú owó tùlùtùlù bẹ́ẹ̀ yìí. Ọ̀rọ̀ tó kó mọ́kómọ́rò wá lórí ọ̀rọ̀ Abdulsalam yìí náà mà ní o ní àwọn ẹgbẹ́ kan ni wọ́n máa kó ara wọn ni wọ́n lọ sí ilé General Abubakar Abdulsalam bí ìgbà tí wọ́n lọ fi ẹjọ́ ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ìgbà tó lọ fi ẹjọ́ rẹ̀ sùn ní pé nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ti kọjá mọ́kómọ́rò báyìí o ó ti kọjá be careful tí wọ́n sì kó ara wọn ẹgbẹ́ ọ̀hún náà tí wọ́n pè fún tí wọ́n pe orúkọ wọn ní Democracy and Human Rights tí wọ́n jẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ẹni tó léwájú wọn Comrade Abdullahi Muhammed Jabi òun náà ló léwájú wọn lọ sí ilégbèé Abdulsalam tí ń bẹ ní Etop ní Minna ní ìpínlẹ̀ Niger lánàá òde òní yìí. Níbẹ̀ ni wọ́n ti sọ pé nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o kódà ó le koko gan-an òun náà mà ní o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ pé ṣègbè àgbàlagbà nìyí a sì fẹ́ kẹ́ ẹ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe le koko lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Èyí náà ló wá fi mú kí Abdulsalam náà wá sọ pé àfi kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà o kí àwọn náà kí wọ́n gbé ìgbésẹ̀ lónìí kọ́mọkọ́mọ lónìí mọ̀nà wà láti lè rí i pé ìgbáyégbádùn àwọn ènìyàn ó jẹ wọ́n lógún nítorí pé bí ó tó fi lè mú kí àwọn ènìyàn kí wọ́n máa pariwo lọ́tùn àti lósìn yìí kí náà ó ti lè kọjá be careful náà ni o. Nígbà tí àwọn ará bí tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ Abdulsalam yìí tí wọ́n mú ẹjọ́ ní yes sir ọ̀rọ̀ yìí le jù bẹ́ẹ̀ lọ o nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́wọ́ èèpo wọn owó mọ́tò ó ti wọ́n owó àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gbogbo ẹ̀ náà ló ti wọ́n gègèrè. Bàbá kúrò ńbẹ̀ ẹni tó ti fi ìgbà kan jẹ́ olórí àwọn ọmọ ogun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ọ̀gágun Theophilus Yakubu Danjuma lánàá òde òní yìí ló mà ti rọ àwọn ọmọ ogun orílẹ̀‐èdè wa Nàìjíríà wípé ẹ má jẹ́ ó sú yín o bẹ́ẹ̀ sì ré ẹ má jẹ́ ó rẹ̀ yín nítorí nǹkan tó jẹ́ gbòógì bí ìṣòro orílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni ètò ààbò bí ètò ààbò ṣe mẹ́hẹ òun náà ló fà á tí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè wa Nàìjíríà tí yẹn náà ń dàgbọ̀n. Ọ̀gágun Danjuma tóun náà ti fìgbà kan jẹ́ alákòóso fún ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti ń sọ wípé tá a bá sọ wípé à ń mú ọ̀rọ̀ ètò ààbò à ń mú kéré bí ìgbà tí à ń yín kà sẹ́yìn gbani o lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà nítorí ìṣòro àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí òun náà ni ètò ààbò. Nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ òní yìí
ó máa dàbí ẹni wípé orílẹ̀-èdè Cameroon wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu orílẹ̀-èdè Nàìjíríà o, wọ́n fẹ́ fomi pa wá nítorí pé wọ́n ti lọ ṣí adágún omi kan tí wọ́n pe orúkọ adágún omi ọ̀hún náà ní Lagdo tí wọ́n sílẹ̀ lórílẹ̀‐èdè Cameroon tó sì jẹ́ pé òbítíbitì omi tí yóò jáde látinú adágún omi lórílẹ̀‐èdè Cameroon yìí náà ni yóò wọ orílẹ̀‐èdè Nàìjíríà wá. Àjọ tó wá ń rí sí ọ̀rọ̀ omi yìí ti tètè ké gbàjarè sí gbogbo àwọn ìpínlẹ̀ tó kàn: ìpínlẹ̀ Adamawa, Taraba, Benue, Nasarawa, Kogi, ìpínlẹ̀ Edo, kódà ìpínlẹ̀ Delta, Anambra, Bayelsa, ìpínlẹ̀ Cross River, ìpínlẹ̀ Rivers. Nígbà tí omi bá ti ṣọṣẹ́ sí gbogbo àwọn ìpínlẹ̀ yìí, mélòó ló wá kù lára orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé ẹ rí bí ìgbà tó jẹ́ pé wọ́n rán orílẹ̀-èdè Cameroon, wọ́n rán sí wa ni o. Bá ò sì gbàgbé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú Maiduguri lọ́jọ́ kìíní àná. Àwọn ọ̀dọ́langba ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú wọn wípé àwọn tí wọ́n wà ní ìṣàkóso omi adágún Alau òun náà ni wọ́n ṣí omi lẹ̀ o, tí wọ́n sì jẹ́ kí ó ṣọṣẹ́ tó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn tí wọ́n tó 30, tí ó sì ba ilé tó tó 23,000 residential house jẹ́. Àwọn èèyàn tí wọ́n lé ní 400,000 òun náà ni wọn ò ní ilé lórí mọ́. Àwọn ọ̀dọ́ tí wọ́n wá pe ara wọn ní Northern Christian Youth Professionals òun náà ni wọ́n ti ń pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ wípé kí wọ́n fi ìyà tó tọ́ kí wọ́n fi jẹ àwọn tí wọ́n wà nínú ìṣàkóso yìí. Lórí ọ̀rọ̀ epo Dangote àti NNPC, ìwé ìròyìn Daily Trust ó gbé jáde láàárọ̀ òní yìí. Ẹnìkan tó ti fìgbà kan jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ fún ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ìyẹn ọ̀gbẹ́ni Láolú Àkàndé náà ló mà ti sọ pé ọjà tó wà láàrin NNPC àti Dangote yìí o, ọjà òkùnkùn birimùbirimù báyìí ni o, nítorí pé ṣe rí NNPC òun náà ní ìwà àjẹbánu ní okùn inú rẹ̀. Láolú Àkàndé ló ń ṣiṣọ́ lójú eléyìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ní pẹ̀lú rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan. Níbẹ̀ ló ti ṣàpèjúwe wípé ọ̀rọ̀ tó kómọkómọrò wà láàrin ẹgbẹ́ àwọn NNPC àti ti Dangote. Ṣé rí gbogbo ẹ̀ kò lè ti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ibi tí ó nápẹrẹ o, nítorí pé àwọn méjèèjì yìí bí ìgbà tó jẹ́ pé wọ́n tan orílẹ̀-èdè Nàìjíríà ní o. Ìkan lára àwọn aṣáájú tó tún jẹ́ olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC, ìyún Àbáyọ̀mí Nureni Mùmúnì, nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ òní, òun náà máa tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà wípé a ò gbọ́dọ̀ torí wípé ẹgbẹ́ òṣèlú wa ló wà nípò ká máa sọ ohun tó jẹ́ ká sọ wípé nǹkan wọ́n gidi gan. Àsìkò rèé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe àgbéyẹ̀wò àti láti lè mú ẹ̀dínkù bá gbogbo owó tí wọ́n ń ra nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ wò ó ní ìpínlẹ̀ Ògùn, ọba aládé kábíyèsí ọba olówú tìlú Òwu, ọba ọ̀jọ̀gbọ́n Sàká Adélọ́lá Mátẹ̀mílọ́lá, òun náà ló mà ti sọ̀rọ̀ lórí bí àwọn ẹlẹ́wọ̀n 13 kan tí wọ́n ṣe kàwé gboyè nílé ẹ̀kọ́ NAUN. Nígbà tí ìròyìn Platform Times tó gbé jáde lónìí yìí ni wọ́n sọ pé àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n wà ní ọgbà àtúnṣe tó wà nílùú Abẹ́òkúta ní agbègbè Ọbà òun náà ni wọ́n mà ti kẹ́kọ̀ọ́ jáde o. Ẹni tó ń ṣojú kábíyèsí yìí, ọba olóyè Olúṣọlá Adéoyè tí wọ́n yàn láti ṣojú rẹ̀, òun náà ló ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àfi kí àwọn òbí kí wọ́n mú ọ̀rọ̀ ọmọ wọn kí wọ́n mú lọ́kùnkúndùn nítorí ọjọ́ ọ̀la wọn. Bákan náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má ju àwọn ẹlẹ́wọ̀n lẹ̀, kí wọ́n máa rí pé wọ́n ṣàtìlẹ́yìn fún wọn nítorí pé èní la rí wọ́n lè padà wá wúlò fún ògo orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jọ́ ọ̀la. Ẹ má gbàgbé láti subscribe